Naam. A kí Ọlọ́run, a dẹ̀ kí àwọn àfáà wa èyí tó ti lọ, a kí ànábì. Àwọn àfáà wa tí wọ́n ti lọ, tí wọ́n wá láti ìlú Ìsẹ́yìn, a tún kí àwọn náà. Torí pé gbogbo ẹni tó bá ti ń ṣe dáadáa pátápátá, gbogbo wọn látòkè délẹ̀ tó ń ṣe dáadáa, wọn làfáà wa. Àwọn kí àwọn àfáà wa tí wọ́n ń bẹ ń sìn náà ò tán wá láti ìlú Ìsẹ́yìn. Mo gbọ́ ọ̀rọ̀ kan, ọ̀rọ̀ yẹn ó bà mí nínú jẹ́ púpọ̀ látara pé mo rí máa nǹkan báyìí, onírùngbọ̀n báyìí, wọ́n sọ bí irùngbọ̀n tèmi báyìí, irùngbọ̀n tí ẹ̀kọ́ funfun torí pé ó lọ́jọ́ lórí jù mí lọ. Ó wá ń pè ẹnìkan ní Mururo instead of Sururo. Bẹ́ẹ̀ dẹ̀ tún ní torí pé mi máa ń gbá research kí n tó lè fèsì ọ̀rọ̀. Àfáà náà tó tún pè rẹ̀ láàfáà náà, sọ́rí o, gbọ́dọ̀ ti rí inú wọn. Ó tún wá ń bú ọba náà lú. Tó bá yẹ pé bàbá tiẹ̀ bá lọ bá, wọn wá múná dé, iná wa lọ ládùúgbò, dákun. Kí ló kàn bá? Ṣé NEPA lọ́ba ni? Ṣé NEPA lọ́ba ni? Ọba tó yẹ kéèyàn máa pọ́nlé, kéèyàn máa bàbá rẹ̀, yes, ọba. Nítorí pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní ọjọ́ kan, Ànábì ń bá àwọn sọ̀hábà sọ̀rọ̀, baálẹ̀ ìlú náà wá dé, wọ́n wá fẹ́ ẹ̀mí sọ́dọ̀ Ànábì àti wọn ò fẹ́ sáré dìde fún ọba yẹn àzìnbálẹ̀ yẹn. Ànábì wa ní kumu li sayyidikum, kí lẹ́yìn Ànábì ń kọ́ wa ń bẹ̀ wọ́n. Ànábì ní apọ́n balẹ̀ nù ẹ dìde fún ọba yín. Ànábì nìkan ni ò dìde torí pé ìjẹ́ wòlíì ti wà lára Ànábì ò gbọ́dọ̀ dìde. Ànábì ò ń dìde fún nǹkan báwọn. Wá ń yẹpẹrẹ ọba. Ẹ dákun mọ́ bàlú Ìsẹ́yìn jẹ́. Àwọn àfáà wa wà ń Ìsẹ́yìn tó pọ̀. Àwọn àfáà wa wà ń Ìsẹ́yìn tó pọ̀ dáadáa. Ẹ̀yin mọ́ bàlú Ìsẹ́yìn jẹ́. Ìgbà tí àfáà wa tí mo kíwú lọ́dọ̀ wọn, tí wọ́n fẹ́ ròyìn ibi tá àfáà pọ̀ sí dáadáa, Ìsẹ́yìn wà ń bẹ̀. Ṣé ti understand? So ẹni tó wá pé arábìnrin kan báyìí, Sururo, àwọn ni Mururo. Ẹ dákun, ẹni tó ń ṣe nǹkan dáadáa sílùú, ṣé òun ni Mururo ni àbí òun ni Sururo? Ẹni tí ń ṣe nǹkan dáadáa sílùú kò tó wá ṣòun nìkan, àtòun àti gbogbo ẹbí ẹ̀ náà ń ṣe dáadáa sílùú. Ṣé òun ni Mururo ni àbí òun ni Sururo? Ìwọ tó ṣe nǹkan tí wọ́n ti ẹ̀ mọ̀ ẹ́ sí nǹkan lẹ́yìn kò dàlúrú, ẹ̀yin náà lè máa ní kéèyàn mọ́ kúnlẹ̀ kíyàn, ẹ̀yin náà lè máa ní kéèyàn mọ́ pọ́nyàn lé. Kí ló dé? Wọ́n á ní téèyàn bá fi lè ṣe ilé ìnáwó fún èèyàn, haram ni. Ilé ìnáwó àti sájàdà, is it the same thing? Ilé ìnáwó ó ní pé kéèyàn tẹ́ kọ̀kọ̀, ẹ máa sọ pé kí ọmọ má tẹ̀ fún òbí rẹ̀ torí pé ojú àfa tí mo wí hùn ní o tiẹ̀ lè já àfa wa náà. Àwọn àfa wa ní ìlú Ìsẹ́yìn ò kí ń wúrà dáadáa báwọn. Gbogbo àwọn àfa wa tí wọ́n ti lọ tán ń bẹ nílùú Ìsẹ́yìn, kọ́lọ́n bá wa kẹ́ wọn. Àwọn àfa wa tán ń bẹ láyé tán wà nílùú Ìsẹ́yìn, kọ́lọ́n bá wa ṣe dáadáa fún wọn. Àwọn ò gbọ́dọ̀ mọ wúrà dáadáa tẹ́lẹ̀ ìwé. Kò wá máa sọ wípé èèyàn Mururo ni. Mururo, ṣé o gbọ́ máa náà yé ni? Mo mọ̀ pé o sound bó ṣe sọ̀rọ̀ kíwú lẹ́nu. Kò wá ṣe pé kò wá máa sọ wípé ẹni tí Ọlọ́run dá bíi tiẹ̀ kò máa pè ní Mururo. Ẹni tó yẹ kí ṣe rí ọmọ ìyá títí fardu ilallahi war rasul, ẹ padà sí ọ̀dọ̀ Ọlọ́run, kẹsì padà sọ́dọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọba ìwà yẹn pẹ̀rẹ̀ ọba ẹ nídẹ̀ o. Arábìnrin kan Sururo tẹ́ sọ di Mururo,
mo tún gbá research lára obìnrin yẹn náà. Obìnrin yẹn number 1 kò kí n ṣọmọdé. Number 2 ni pé mo wá gbá research débi pé ó máa ń ṣe nǹkan dáadáa sínú ìlú yẹn. Ta ló yẹ kó máa dáwọ́ bò? Ṣẹlẹ̀bọ ni. Kò ń ṣẹlẹ̀bọ mọ̀nàkàyí. Tí ò bá mọ kí ó tó yín, èyí ò sọ pé kó má tún lù ṣe. Ẹ̀yin tẹ́ ń gbénú ìlú kí lẹ ṣe sílùú. Gbogbo àwọn tí wọ́n jẹ́ fámílì arábìnrin náà, gbogbo wọn náà ṣe nǹkan dáadáa sílùú. Ẹ ti wá mú ẹ̀sìn ilé kókó. Ẹ jẹ́ kẹ́sìn wú àwọn èèyàn ṣe náà. Ẹ jẹ́ kó wú àwọn èèyàn ṣe. Lénìí ẹ̀ ń sọ̀rọ̀ kí ẹ fi ń búyàn. Ọ̀la ẹ̀ ń sọ̀rọ̀ kí ẹ fi ń búyàn. Kí ló dé? Ẹ má bà ẹ̀sìn jẹ́ fún àwọn bàbá wa àgbà nílùú Ìṣẹ̀yìn. Ẹ má jẹ́ kí Ìṣẹ̀yìn gbóná mọ́ àwọn tí wọ́n ṣe mùsùlùmí tó wà mọ́. Ẹ jẹ́ kí wọ́n rí àríkọ́ṣe ìsìláàmù dáadáa lára yín. Ẹ ti bà nǹkan jẹ́ jìnnà. Àwọn máa ní ẹ̀rí ìlú wa ò tòrò. Ọlọ́run dákun má bà ìlú Ìṣẹ̀yìn jẹ́. Ọlọ́run má bà ìlú Ìṣẹ̀yìn jẹ́. Ọlọ́run má bà ìlú Ìṣẹ̀yìn. Àwọn àfáà tán kọ́ mi ń kéwú kọ́lọ́run bá ń fọ̀run kẹ́ wọn. Tí wọ́n bá ń ròyìn ìlú tí mímọ́ pọ̀ ń bẹ dáadáa, wọ́n máa ń ròyìn Ìṣẹ̀yìn mọ́. Àfáà mi sì kí n sọ ọmọ Ìṣẹ̀yìn. Wọ́n máa ń ròyìn Ìṣẹ̀yìn mọ́. Èyí ṣe ìlú Ìṣẹ̀yìn ìlú mímọ́ ni. Ìlú Ìṣẹ̀yìn ìlú àpọ́nlé ni. Èyí ṣe tẹ́yìn wá ń yẹpẹrẹ gbogbo èèyàn. Àfáà yẹn kan bá àfáà tí mo rí wọn nírun funfun báyìí ó sì lọ́jọ́ lórí jù mí lọ dáadáa. Ó wá pọ́n balẹ̀ tó bá yẹ pé fámìlì tiẹ̀ lọ bá ṣé wàá ní kó máa gòpó ni kó gbá dídẹ̀ kó máa gòpó. Àtúwárẹ́ ni complain ni pé ẹ má máa bú ọba ìwọ tó wá ń sọ̀rọ̀ pé tán bá jáde fún ẹ wá jáde fún. Irú bínú wo nìyẹn? Ṣé lórí pé wọ́n correct yín ta ni wọ́n lè correct? Ẹ tó wá kó gang, ẹ tó wá kó àwọn ọmọkẹ́. Ẹ dákun ẹ má bà sílámù jẹ́ fún wa. Ẹ ń bà sílámù yìí jẹ́ fún wa. Ẹ ń bàjẹ́ fún wa. Ẹ má bàjẹ́ fún wa.